There's a difference between someone being your friend and someone being your neighbor. There's a difference between someone being your friend and someone being your church member. There's a difference between someone being your friend and someone being your colleague at work. Or there's a difference between someone being your friend and someone being your sister's friend. Ìyàtọ̀ wà nínú gbogbo ẹ̀. Ẹ káàbọ̀ sí eré ìkànnì mi lẹ́ni, orúkọ mi ni Adéláyọ̀. Ní èní a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọ̀rẹ́ tí ó wà láyìíká wa. The kind of friends that we keep or friendship that we keep. What kind of friends is around us? I know adulthood is enough. I need friends. Yes. We need friends. A nílò ọ̀rẹ́, ṣùgbọ́n irú àwọn ọ̀rẹ́ wo gangan la nílò? Màá bá sọ̀rọ̀ nípa bí ọ̀rẹ́ bí méjì mẹ́ta tí a nílò nínú ayé wa. Bí ìlú ṣe rí, kò dẹ̀ sí ìlú tí ẹ wà tí nǹkan kan ò ṣẹlẹ̀. Inflation, everything, gbogbo àlà manage ara wa. Ṣùgbọ́n ẹ má ní ọ̀rẹ́ one way traffic. Ọ̀rẹ́ tó yẹ pé tí gbéborun bá ti wà nìkan wọ́n máa ń pè yín. I know you do. You understand. Yes. They are childhood friends. Àwọn ọ̀rẹ́ tá jọ dàgbà tẹ́ pé a máa ń pera wa tí jíìsì kan bá ti wà. Ó láwọn ọ̀rẹ́ kan tẹ́ pé mi gan bí mo ṣe wà yìí. Wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ mi síta o. Gbogbo yín lẹ máa lè kó pa mí. Mo mọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tí èèyàn yẹn máa ń pè ẹ́ fún nìkan ni kẹ́ ẹ sọ̀rọ̀ ọlọ́rọ̀. My dear, saafun. Torí bí ó ṣe ń pè ẹ́, ẹ fi jọ ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ ló ṣe máa pè ẹ́ lòmíì tó ń jọ máa sọ̀rọ̀ tiẹ̀. Mo dẹ̀ ti láwọn èèyàn láyìíká mi tó máa gẹ́ ìyẹn tó bá ti fẹ́ sọ̀rọ̀ èèyàn ló máa ń pè mí. Mi lè bá aṣọ rẹ̀ kò ń ṣèyàn mi. Kò dẹ̀ sí nǹkan tó burú ń bẹ̀. Torí gẹ́gẹ́ bá ṣe wà, à ń try láti jẹ́ kí ayé wa kó rí dáadáa. We are navigating our life. So therefore, oroloro.com kò ń ṣe nǹkan tó yẹ ká jókòó tì. Irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ sá fún wọn. Àwọn ọ̀rẹ́ mi tí kò tún yẹ kí ó wà láyìíká wa dáadáa, òun ni àwọn ọ̀rẹ́ tẹ́ pé tán bá ti nílò nǹkan nìkan ni wọ́n máa ń pè wá. Yes, help people. You can call me. Oríṣiríṣi wa láti ṣe meme lórí social media. Don't worry, call me anytime you need something. Ṣùgbọ́n ṣẹ́yìn mọ̀ pé there's a difference between friendship and acquaintance. There's a difference between someone being your friend and someone being your neighbor. There's a difference between someone being your friend and someone being your church member. There's a difference between someone being your friend and someone being your colleague at work. Or there's a difference between someone being your friend and someone being your sister's friend. Ìyàtọ̀ wà nínú gbogbo ẹ̀. Ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tó bá jẹ́ pé tí wọ́n bá ní ìṣòro báyìí, o ò lè pè wọ́n, o ò lè bá wọn sọ̀rọ̀. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa lè má lè béèrè help lọ́wọ́ èèyàn pé I don't know how to ask for help. That's why I don't tell my friends things. Kò sí nǹkan tó burú ńbẹ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ tó bá jẹ́ pé tó bá wò dáadáa àtijọ́ àkọ́kọ́ tẹ́tíjọ́ pàdé báyìí, nǹkan ló máa nílò lọ́wọ́ ẹ̀, nǹkan ò lè sáré pè pé àṣàánú mi tí wọ́n bá ti ní wàhálà báyìí tó bá ti pè báyìí awọ excuse ni kò máa sí nǹkan tí mo lè ṣe báyìí o. Ọ̀wá kan ní má wọ́rì títí wàá dẹ̀ fi tán ìṣòro yẹn kò ní pè ẹ́. Jẹ́ kí àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ lọ. Kò ń ṣe àwọn ọ̀rẹ́ tó dáa fún ẹ because they can be draining. And I understand. Àwọn ọ̀rẹ́ kẹta tẹ́ pé kò yẹ kí a ní àyíká wa púpọ̀. Òun ni àwọn ọ̀rẹ́ eléyìí tí wọ́n á pè ní subtle hater. Those friends just competing with you unnecessarily. Please, sis, bros, let them go. And I mean it. Ọ̀rẹ́ tẹ́ pé tó bá ti ṣe nǹkan báyìí lòun náà tó máa ṣe nǹkan. Àwọn ọ̀rẹ́ tẹ́ pé tó bá ní ó mọ nǹkan, mo máa ra bàtà tuntun lénìí. A ní owó pọ̀ lọ́wọ́ ẹ̀ gan o. Ṣé o ní ìdí ẹ̀ ṣá? Ọ̀rẹ́ yẹn kọ́ la nílò ọ̀rẹ́ tó máa fi bàtà ẹ̀ dẹ̀ fine o. Bóyá tó bá yẹ ó lè wá sọ pé ọ̀rẹ́ mi olówó kìíní kan fi ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ. Ṣùgbọ́n a máa mọ̀ nínú bó bá ṣe sọ, nínú ìhùwàsí, tonation, wọ́n máa compete pẹ̀lú ẹ silently. Wọ́n hate ẹ silently. Tó bá gbọ́ bí ọ̀rẹ́ ẹ ṣe ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn, wàá wò pé ṣọ́rẹ́ mi náà lè. Àwọn ọ̀rẹ́ yẹn wọn kì í fẹ́ kí á dàgbà. They don't want growth for us. They use us to check, mate themselves where they are. Pé Délàyọ̀ ti ṣe báyìí.
ṣé mi náà ó yẹ kí n ṣe báyìí ẹ̀ ń compete pẹ̀lú ara yín unnecessarily ojú ọ̀run dẹ̀ tẹ́yẹ fò bí mo ṣe máa ń sọ fáwọn èèyàn láyìíká mi láì fi gbagba wà lálẹ́ fò kò pọn dandan kí èèyàn kan wá máa jẹ́ kí ẹlòmíì kó tún máa tún rẹ̀ yẹ̀wò kó máa check rẹ̀ then àwọn kan tí mo ti fẹ́ kẹ́ ẹ sá fún ilé kò bá jọ ọ̀rẹ́ kò bá jàrá àdúgbò làwọn tẹ́ pé wọ́n yé rí nǹkan sọ tó bá rí ẹ lẹ́nìí díláyé ò rí pò sanra tó bá rí ẹ lọ́la ò ṣe wá tínrín báyìí tó bá rí ẹ lọ́tùnla irun ẹ ṣe wá rí báyìí they always want to talk so that it will affect your self-esteem àwọn tí wọn kì í fẹ́ kí ẹ look up they don't want you to always shine they will just look for something to say that will make you just be lower than yourself wọ́n lè ní ẹnu ẹ ṣe wá ń rùn báyìí lẹ́yìn àwọn kọ́mẹ̀ntì yẹn ó lè wá láti àwọn èèyàn tẹ́ pé láti inú ọkàn wọn genuinely they mean well for you ó yàtọ̀ bọ̀ èèyàn tẹ́ pé tí wọ́n gan bá lọ jókòó àwọn pé kí la gbé kí la jù kí ló fa gbogbo rádaràda rédèrèdè yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sá fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ orúkọ mi ni Adéláyọ̀ ọmọ Yorùbá dẹ̀ lèmi.